pípín nǹkan déédéé lọ́nà tó tọ́ àti tí ó yẹ. Àwọn orí adé ní Ọ̀ṣun West a ṣe àgbéyẹ̀wò ìgbà tí òṣèlú tí à ń bá bọ̀ tí ó ti bẹ̀rẹ̀ ní 1999. Àwa rí i pé senatorial district mẹ́ta tí wọ́n pín Ọ̀ṣun sí Ọ̀ṣun Central wọ́n ti lo gómìnà fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún àtààbọ̀. Bàbá Ọlọ́dúnrún ní ìdíje wọ́n lo ọdún mẹ́rin. Ọmọọba tí ó bá kàwé Prince Ọbásanjọ́ Òmìnira wọ́n lo ọdún mẹ́rin àti ààbọ̀. Oníwà pẹ̀lẹ́ Aláàjì Ìsíákà Oyèdè Ọ̀tọ́lá àwọn náà lo ọdún mẹ́rin tí a bá wọ̀ pọ̀ ọjọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀ ní Central. Ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ọlọ́pọ̀lọpọ̀ tí àwọn náà ṣe gómìnà yìí wọ́n lo ọdún mẹ́jọ láti ẹkùn Ifẹ̀ Ìjẹ̀ṣà. Àwa rí i pé láti 1999 tí ìjọba tuntun bẹ̀rẹ̀ gómìnà tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí Sẹ́nẹ́tọ̀ Nurudeen Jackson Adémọ́lá Adélékè òun ní ẹni àkọ́kọ́ tó wá láti Ọ̀ṣun West tí ó di gómìnà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n lọ́sẹ̀ ní ọdún méjì tó bá di ọdún 2026 ni wọ́n lo ọdún mẹ́rin. Èyí ló wá mú wa lọ àwọn olóṣèlú gẹ́gẹ́ bí orí adé pé gbogbo ẹgbẹ́ tí ń bẹ ní Ọ̀ṣun kódà tá a bá rí ẹni nínú PDP náà tó gbẹgbẹ́ gómìnà tó wà pẹ̀lú lọ́wọ́lọ́wọ́ tó náà ló ń bẹ̀ fún gómìnà àtẹ̀kẹ́nikẹ́ni jáde láti Ọ̀ṣun Central àti Ọ̀ṣun Ifẹ̀ Ìjẹ̀ṣà. Ìwọ́n tó lọ ní káàdì tí ẹ̀dọ̀sọ́ máa bọ̀ Ọ̀ṣun West. Gẹ́gẹ́ bí orí adé àwọn òṣèlú kọ̀ọ̀kan bá gbogbo ẹgbẹ́ rẹ̀. Àwa fi àǹfààní náà lọ gbogbo ẹgbẹ́ yòókù tí a lè dárúkọ gbogbo wọn APC ní o tán Labour Party ní o àti gbogbo àwọn ẹgbẹ́ ìgbà ìjẹ́ mẹ́wàá àbúrò tó fẹ́ ní gómìnà kalẹ̀ lọ́dún 2026. Àwọn orí adé ní Ọ̀ṣun West à ń fi àǹfààní sọ fún wọn wípé ọmọ òye wọn Ọ̀ṣun West ní kí wọ́n ti mú. Ìgbà tí aráàlú bá dìbò tán ibi yòówù tó bá já sí a ti gbà pé Ọ̀ṣun West náà ní gómìnà wà ìdúró tí a dúró ní ẹ̀yìn bàbá bẹ́ẹ̀ ni àgbẹ̀kọ́ nípọ̀sí tàbí ọmọ oyè kan á gbé ọmọ oyè báyìí òun la fẹ́ nínú ẹgbẹ́ báyìí rárá o àwọn gbogbo ẹgbẹ́ pátá tí ó bá fa gómìnà sílẹ̀ ní fún ìdìbò 2026 kí wọ́n mú ọmọ oyè wọn ní ẹkùn Ọ̀ṣun West. Eléyìí yóò lè kí ìfẹ́ tí a fẹ́ máa ní síra wa ló lè kó gbèrú sí i. Àlàáfíà ara wa náà àlàáfíà tàbí gbé pọ̀ yóò máa tẹ̀sí iwájú ètò ààbò náà yóò dẹ̀ nínú bí oko. Bá a ti bá sọ pé láti 1999 àkọlọ̀ gbà pé títọ́ àtúntò ló pé nígbà tí wọ́n dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ gómìnà àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ òní olóògbé Ìsíákà Adétúnjì Adélékè wọ́n wà níbẹ̀ fún oṣù méjìlélógún ṣùgbọ́n àwọn náà lo oṣù yẹn pé àgbéyẹ̀wò wa láti òṣèlú tuntun tá à ń lò lọ́wọ́ ẹ̀rọ 1999 wò bí àlàyé ti yí wa lẹ́ẹ̀kan sí àwọn gbogbo ẹgbẹ́ tí ó bá gbé gómìnà kalẹ̀ fún ètò ìdìbò gómìnà kí wọ́n mú ọmọ oyè wọn ní ẹ̀rọ Ọ̀ṣun West.